Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun ìtẹ́ fún wa lónìí. A dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé a jẹ́ alààyè ọkàn. A yìn yín nítorí pé a ní yín ní Ọlọ́run láti gbàdúrà sí. A dúpẹ́ fún ìfọ̀kànbalẹ̀ tẹ́ fún wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí. A dúpẹ́ nítorí pé a ní ìrètí fún ọjọ́ iwájú. Ní orúkọ Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín lónìí. Etíkẹ́tí tó ń gbọ́ ọ̀rọ̀ mi lórúkọ Jésù Kristi. Lónìí ọwọ́ Ọlọ́run yóò dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù. Kò ní fi ṣe bẹ́ẹ̀ bá ṣe rò lọ́kàn yín pé ogun yín ṣe pọ̀ tó. Ọlọ́run tó lóun jẹ́ olórí ogun lórúkọ Jésù Kristi yóò yanjú ẹ̀. Mo sọ fún Ọlọ́run ọ̀run pé gbogbo ẹ̀dùn ọkàn yín lórúkọ Jésù ni Ọlọ́run yóò gbọ́, yóò sì ṣẹlẹ̀ lórí. Yóò fún yín ní ẹ̀rí tó ní agbára. Ògo Ọlọ́run yóò farahàn lónìí o. Agbára wà láàyè Ọlọ́run yóò tún ṣẹlẹ̀ kan sí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún yin Ọlọ́run alààyè nítorí pé ó tún fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti kóra wa jọpọ̀ láti jọ gbàdúrà lẹ́ẹ̀kan sí. Mo gbàdúrà pé ojú òní tì yín lẹ́yìn Jésù lórúkọ Jésù Kristi. Mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Flyer wa fún program wa ní August ó ti jáde, ti London ti Freiburg ó ti jáde. Ẹ dákun tó bá ti ń dé ọ̀dọ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín pé kẹ́ ẹ jọ ibikíbi tẹ́ bá ti rí ni mò ń sọ o. Bóyá ẹ rí ní WhatsApp, ẹ rí ní Facebook, ẹ rí ní Instagram, gbogbo ibi tẹ́ bá ti rí pátá ẹ jọ ẹ máa bá wa pín. Ẹ lo presence yín lórí social media kẹ́ ẹ bá wa pín fún àwọn ènìyàn. Tẹ́ bá ní àwọn ènìyàn tó wà ní agbègbè tó wà ní Europe, ẹ bá wọn sọ o pé ní August o orí ọ̀fẹ́ ńlá kan ó tún fẹ́ farahàn kan jàǹfààní orí ọ̀fẹ́ Ọlọ́run tuntun. Tẹ́ bá níyàn náà ní London ẹ̀rí on the 9th of August ní ti London yẹn. Èyí tí Freiburg ó máa wáyé ní on the 23rd and 24th ní oṣù August bákan náà. Mo gbàdúrà bọ́lọ́run tí ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè ìmọ́lẹ̀ yóò borí òkùnkùn nínú ayé yín lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Torí àníṣe díẹ̀ tá a fẹ́ ṣe nínú àdúrà tòní. Rà mí padà Olúwa. Redeem me, O Lord. Rà mí padà Olúwa. Ṣé rí ọ̀rọ̀ yẹn redemption, ìràpadà. Kíní kan wà tí kò yí àwa Kìrìsìtẹ́nì. Òun náà ni pé tí a bá ti ń sọ ìtumọ̀ nǹkan kan, a máa ń sábà ṣe mistake yẹn ni wípé tá bá ti mọ ìtumọ̀ ẹ̀ lápá kan, a ò kì í wo ìtumọ̀ ẹ̀ ní apá kejì. The whole definition yẹn kì í sábà yé wa. So nígbà tá a bá ń sọ nípa ìràpadà, ìgbàgbọ́ yẹn àwọn èèyàn ni pé ìràpadà ti nǹkan ẹ̀mí nìkan ni o. Ìràpadà nǹkan ẹ̀mí nìkan ni o. Mo ti gbọ́ pásítọ̀ bó ṣe sọ gẹ́lẹ́ nìyẹn. Nǹkan ẹ̀mí nìkan ni o. Kí wá ní nǹkan tí ara ń gbà yẹn? Ọlọ́run àṣàánú wa báyìí. Ó dà kí láà ń pè ní ìràpadà gan? Apollustrosis ó ní ọ̀rọ̀ yẹn ní èdè Gíríkì. Ẹ̀rí òun ló túmọ̀ sí pé iṣẹ́ agbára tí Jésù ṣe nítorí wa. Iṣẹ́ agbára ni. Kí ni iṣẹ́ agbára ọ̀hún? Ó rà wá. Ó ká sọ pé ó san owó ìtanràn wa. Kéèyàn ra nǹkan mo láìké ìtumọ̀ redemption ní Yorùbá. Wọ́n rà padà. Ìyẹn ni pé kíní yẹn jẹ́ téèyàn tẹ́lẹ̀. Ó sọnù nípasẹ̀ kankan bóyá èèyàn tà èèyàn sáré lówó ẹ̀ ó wá rà padà tàbí èèyàn sọnù wọ́n wá bá a rí wá ní àwa rà padà. Kí ló fi rà padà ló sàn ẹ̀mí ara ẹ̀ ló fi di òun ní nǹkan iye tó sàn. Mo túbọ̀ rà padà fún wa nìyẹn o. Wọ́n sọ pé ó wá rí wa gbà padà nínú ìdè àti ìdálẹ́bi ẹ̀ṣẹ̀. Nǹkan tí ìràpadà ṣe nínú ayé wa nìyẹn. Ó rí wa gbà padà kúrò nínú ìdè 1, then number 2 kúrò nínú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀. So ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ yẹn la máa ń sábà sọ tá bá ń sọ ní redemption. A kì í sọ nípa ìdè tibẹ̀ ńkọ́. Ìdè ni tẹ́ bá dẹ̀ wò lónìí. Ó jẹ́ kí wọ́n tẹ̀ fún wa ní illustration náà láti túmọ̀ nǹkan tó pè ní ìràpadà. Ní àwọn ọdún kan sẹ́yìn nígbà tí mò ń gbé ní ìlú Àkúrẹ́,
politician kan wà níbẹ̀ lọ́dún yẹn lọ́hùn ó fẹ́ contest fún election mo rántí pé House of Assembly ni mo rántí dáadáa politician yẹn mo forúkọ bò láṣìírí ṣùgbọ́n tá a bá rí ẹnikẹ́ni tó bá come across sí prayer yìí á mọ ẹni tí mò ń sọ. nǹkan tí politician yẹn wá ṣe ni pé nígbà tí ò lówó tó máa ná pé Nàìjíríà a gbọ́dọ̀ náwó òun ló fà táwọn tó wà lórí ìfín kówó jẹ o wọ́n ti ná kíní kan burúkú owó ni ó wá fẹ́ náwó kò wá rówó ná ó wá ta ilé bàbá ẹ̀ nígbà tó ta ilé bàbá ẹ̀ yẹn ó wá fi ṣe election ṣùgbọ́n ó lose election yẹn ẹ wò máa ẹ fẹ́ para ẹ̀ èmi ẹ̀ fẹ́ bọ́ kì í ṣe pé tó ta ilé bàbá ẹ̀ o ní tó fà á ni wípé yẹ̀yẹ́ ẹ̀bẹ̀ ayé mi ní bàjẹ́ ó ta ilé bàbá ẹ̀ mi ní ta ogún ìbí mi oríṣiríṣi ọ̀rọ̀ náà wá fi ń oh God àánú máa yẹn ṣe mí débi pé ẹni tó win ní election governor Àánú ẹ ṣe wọn ò sí ní party kan náà o ṣùgbọ́n wàá fún ní contract ó fún ní contract tó tóbi gan ṣé gọ́ọ̀mẹ̀ ló ní contract yẹn ẹni tó win nínú election of assembly yẹn ló bá governor sọ̀rọ̀ torí party governor ni wọ́n á fún ní contract ńlá ó wá ọmọ Ìgbò ló ra ilé yẹn lọ́wọ́ ẹ̀ ó wá padà lọ́ba ọmọ Ìgbò yẹn fún fẹ́ rà padà owó tó san ti pọ̀ jù ṣùgbọ́n ó ṣe kí ni o ó rà padà ó fẹ́ san tó times 3 iye tó ta lé yẹn ó rà padà nǹkan tó pè ní ìràpadà nìyẹn owó tó ń san máa ń pọ̀ olófà tó fi la tẹ̀mí lọ nígbà tí Jésù fẹ́ san owó ìràpadà wa kẹ́bà mọ̀ pé àdúrà wa lónìí ó ní ibì kan tó lágbára sí ibi tó lágbára sí yẹn mo dẹ̀ fẹ́ kí èmi àti ń ṣiṣẹ́ lé lórí ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run a ó gbàdúrà àgbàyọrí lè lẹ́ẹ̀kan sí ṣẹ́rí gbogbo ìṣòro tẹ́ ń wò yẹn nǹkan tó fa nǹkan yọ kan ní o ìṣòro tẹ́ ń wò lẹ́yìn ìnira tẹ́ ń wò lẹ́yìn ẹkún ìbànújẹ́ asọ̀ nǹkan kan ló fa ẹ̀ṣẹ̀ ni nígbà tí ẹ̀ṣẹ̀ ti wọnú ayé tẹ́ṣẹ̀ ti wọnú ayé ní oríṣiríṣi ti wá gùn nítorí ẹ̀ṣẹ̀ yìí ìran ènìyàn ti wà ní abẹ́ ìdè ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀ṣẹ̀ náà wà ní ìdè ẹ̀ṣẹ̀ náà wà ń bẹ ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wà ń bẹ ayé ti wà ní ìdè ẹ̀ṣẹ̀ lónìí débi pé kí wá sí ẹ̀ṣẹ̀ nìkan ìdè àìsàn ńkọ́ ìdè ẹ̀mí òkùnkùn ńkọ́ ìdè ẹ̀mí òkùnkùn yẹn ó láwa débi pé nígbà tí wọ́n ti de pásítọ̀ míì báwo kí ni ẹrù bí ó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ ìjọ ẹ̀ ìdè ẹ̀mí òkùnkùn ìdè gbèsè ẹlòmíì báyìí wọ́n á fẹ́ béèrè orúkọ ẹ̀ gan lọ́mọ tó máa ń fi di fọ́ọ̀mù wọ́n á fẹ́ fi gbèsè sáàrin orúkọ ẹ̀ níbi tí gbèsè ti mú lómi dé ìdúró lójú kan ìdè ìpadà sẹ́yìn ìdè depression ẹlòmíì wà jẹ́ kó ṣàpárá ẹ̀ ló kàn ti ẹ̀ ń rò báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ló fà á tá a fi nílò olùràpadà ní tó fà á nìyẹn tó máa wá rà wá padà sí ọ̀dọ̀ Ọlọ́run níbi tá a ti máa ní ìbàlẹ̀ ọkàn ìsinmi àyà ibẹ̀ gangan ni ìsinmi wà o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n ṣe ní láàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí àwọn tó yẹ kí oh God àwọn tó yẹ kó fi ọ̀nà Ọlọ́run hàn àwọn ènìyàn tó yẹ kó tọ́ka àwọn èèyàn sí ọ̀dọ̀ Ọlọ́run àwọn gangan wọn tún wá tún kó àwọn èèyàn tó ti wà ní ìdè sínú ìdè tiwọn is that not sad? ṣé ìyẹn yẹ kó bá àyàn nínú jẹ́ àwọn oh God àwọn tó yẹ kó tú àwọn èèyàn sílẹ̀ nípasẹ̀ fífi wọ́n hàn olùdáǹdè wọn olùràpadà wọn pé ẹ̀yin ènìyàn ìdè ẹ̀ṣẹ̀ tẹ́ wà yìí ìdè àìsàn tẹ́ wà yìí ìdè gbèsè tẹ́ wà yìí ìdè àìnítẹ̀síwájú tẹ́ wà yìí Jésù nìkan ní olùràpadà àwọn iṣẹ́ tí wọ́n nìyẹn o wọn ò ṣe bẹ́ẹ̀ o àwọn náà tún wá lọ kírètì ìdè míì wọ́n tún kó àwọn ènìyàn yẹn sí wọ́n ló fà lórí tẹ́ fi rí pé ìṣòro kan pọ̀ sí ẹlòmíì kò sí nǹkan tẹ́ sọ fún láyé yìí ibi tó tẹ́rí ẹ̀ sí yẹn kò lè yọrí ẹ̀ láyé mọ́ kò lè yọ mọ́ bóyá wọ́n dì í ni o bóyá oògùn ni o bóyá brainwash ni o kò tiẹ̀ wá yé èèyàn mọ́ ẹ̀rí ìṣòro wa gorí ìṣòro wàhálà gorí wàhálà tẹ́ bá sọ fẹ́ lómi pé gbé fóun bí tó wà yìí a máa sọ ìtàn fún yín ni màmá mi sọ pé mi gbọ́dọ̀ fi ìjọ yẹn lẹ̀ o ní tá a máa sọ de ìjọ yẹn la bí mi sí o oríṣiríṣi la a máa fún yín ní excuse báyìí òun ṣe ní dáa ẹ̀yin ọmọ Ọlọ́run mo fẹ́ ká tèkì ayé wa serious torí pé ayé kan péré la ní ẹ gbà mo sọ fún yín tẹ́ ẹ bá gbàgbọ́ mo tún confirm fún yín pé ayé kan péré lẹ ní tẹ́nìkan bá ní ẹ pé ẹ padà wá one chance lẹ́wọ̀ yẹn one chance gidi lẹ́wọ̀ yẹn òun ló máa mú wa lọ sínú àdúrà yẹn tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé Jésù nìkan
ní olùràpadà wa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò sí ẹnikẹ́ni, kò sí bíṣọ̀bù kí bíṣọ̀bù, kò sẹ́ni tó lè gbé ọwọ́ lé yín kẹ́ẹ̀rí ìdáǹdè nínú ohunkóhun. Bẹ́ẹ̀ ni mo wí fún yín. Ephesians chapter 1 verse 7 ẹ̀gbọ́n kan tó sọ ni. Ephesians chapter 1 verse 7 ó ní nínú rẹ̀ ni àwa rí ìràpadà gbà nípa ìjẹ́ rẹ̀ àti ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ wa nípasẹ̀ ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Nínú rẹ̀ ni ìràpadà wà. Ibẹ̀ láti lè rí ìràpadà gbà. Ẹ̀yin ọmọ Ọlọ́run, nínú Jésù òun láti rí ìràpadà. Yàtọ̀ sí yẹn kò sí ẹ̀dá alààyè kan ò lè fún yín ní ìràpadà kò lè ra yín padà. Ẹ sọ pé máa ṣiṣẹ́ kan fún ẹ, ìràpadà náà ń pè. Ìjọ́ tí mo kọ́ gbọ́rọ̀ yẹn mo ní what? Kí lẹ sọ ma? Àwọn wòlíì yẹn ló wá ṣiṣẹ́ ìràpadà fóònù ìwúlé àṣẹ. Ṣé òun gan ní ìràpadà? Ẹ já sọ fún Jésù. Jésù Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín rà mí padà kúrò nínú ìdèkídè tó ń bá ìṣẹ̀dá mi fínra. Oh Lord, redeem me with your blood. Redeem me with your blood from all bondages contending with my life. All bondages contending with my life. Jésù Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín rà mí padà lónìí kúrò nínú ìdèkídè tó ń bá ìṣẹ̀dá mi fínra. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà lónìí. Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín rà mí padà. Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín rà mí padà. Ẹ fi ẹ̀jẹ̀ yín rà àwọn ọmọ mi padà. Ẹ fi ẹ̀jẹ̀ yín rà aya mi padà kúrò nínú ìdèkídè tó ń bá ayé wa fínra. Kúrò gbogbo ìdèkídè tó ń bá ayé wa fínra nínú ìdílé wa. Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín rà padà. Ẹ rà padà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ṣe sọ pé nínú yín láti lè rí ìràpadà gbà. Olúwa, ẹ ṣàánú fún wa. Gbogbo ìdèkídè lórúkọ Jésù Kristi tó ń bá mi fínra, tó bá ìṣẹ̀dá mi fínra, tó bá ìṣẹ̀dá aya mi fínra, tó bá ìṣẹ̀dá àwọn ọmọ mi fínra, lórúkọ Jésù Kristi. Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín rà padà. Olúwa, ẹ fi rà mí padà o. Ẹ fi rà wá padà o. Olúwa, ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èèyàn kì í mọ̀ rárá pé ìdè ń bá òun fẹ́ra. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń yà mí lẹ́nu tẹ́nìkan bá ní ayé ń ṣe òun, màá rẹ́rìn máa ní ayé ń ṣe yín. Ó máa ṣe. Màá kọ́ gbàdúrà fún wọn náà pé ayé ò ṣe yín. Wọ́n á ní kí ló mo fi sọ bẹ́ẹ̀ máa ní. Àwọn tí ayé ń ṣe máa ní ẹ lọ kọ́lẹ̀, wọn kì í mọ̀. Iṣẹ́ tí mọ́tò bá gbá ló máa ń mú nọ́mbà ni. Kò sẹ́ni táyé ń ṣe tó mọ̀ láì. Ẹni táyé ń ṣe gan máa sọ fún mi pé no, I know what I'm doing. Ẹni tó bá sọ fún mi pé Aanu, ẹnì kìíní sọ, ẹnì kejì sọ fún ẹnì kejì, no, I know what I'm doing. Ẹ̀rọ borí mi ò pé ni. Ayé ti ṣe mọ̀nà ká ẹ̀ kò lè mọ̀ láyé. Ẹni táyé ń ṣe ò lè mọ̀ láyé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo rántí kan táwọn búrà kan sọ fún mi. It's a young promising young man. Wọ́n wí pé wọ́n nígbà táwọn kúrò ní secondary school tán, àwọn ò tètè rí admission lọ́dún yẹn lọ́hùn. Àwọn á lọ ṣiṣẹ́ ní nursery and primary school kan. Wọ́n lọ mọ church wọn ló dálẹ̀. Làwọn mọ́mì wọn náà wọ́n ṣe jáde church ni lọ́jọ́ Sunday yẹn. Mọ́mì òun wáṣẹ́ tíṣà ó ṣe jáde secondary school ni, so kó tó padà school máa bọ̀. Brother yẹn ò mọ̀ wípé lọ́jọ́ tóun ti lọ kọnu sí ọmọ ìjọ wọn yẹn wípé kó ràn án lọ́wọ́ bá òun wá iṣẹ́ sí school ẹ̀ làwọn ti wọnú ìdè ayérayé. Màá ṣàlàyé ẹ̀. Bó ṣe sọ story yẹn fún mi báyìí lèmi lọ́rùn túmọ̀ ẹ̀ lọ́kàn mi. Brother yẹn wá ṣiṣẹ́ o fún bí ọdún mẹ́ta. Lẹ́yìn bí ọdún mẹ́ta òun ni ọkọ ẹ̀ kan wá ní pé o tí rí admission náà ni ó ní bẹ́ẹ̀ ni don't worry now. Ìwọ ṣá lọ gba form ìwọ ṣá ṣe dáadáa ní jam àmà bẹ́ẹ̀ rìn Nàìjíríà yẹn a máa ń bá yẹn rìn ni o. Torí mo yẹ sọ yẹn ó lè má yí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, wọ́n máa bá yín rìn, ẹ máa bọ́ ọmọ yín rìn ni o. Kó tó rí gọ́ọ̀mẹ̀ntì school àfi pé owó wà lọ́wọ́ yín ẹ fẹ́ mú lọ sí private university ló tún kù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, wọ́n máa sponsor ẹ lóòótọ́. Ó máa ní BSc lọ́wọ́. Bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí wáṣẹ́. Ó bẹ̀rẹ̀ sí wá. Ẹnu ẹ̀ ló fi sọ fún mi, ó lẹ́ skisa lẹ́yìn ọdún mẹ́fà tóun ti kúrò ní primary school and nursery and primary school yẹn. Ó ní mo jẹ́ mọ̀ wípé gbà tóun ríṣẹ́ lòun tún padà lọ síbẹ̀. Mọ́mì yẹn kàn béèrè lọ́wọ́ wọn church ní báwo ni ìṣe òdẹ̀ tí wá ó ti ríṣẹ́ báyìí ṣe bó ṣe graduation níbẹ̀ ni òun ríṣẹ́. Ọ̀gá ẹ máa bọ̀. Imagine ó padà sí nursery and primary school tó ti filẹ̀ 6 years ago.
bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tún ṣiṣẹ́ lọ Ọlọ́run má tún bá brother yìí ṣe wọ́n tún pàdé lady kan ìyẹn ṣiṣẹ́ ní bank ló wá sọ òun ò ríṣẹ́ ni ìyàwó ẹ tó fẹ́ wá ní don't worry my sponsor ló ṣe masters tó bá ṣe masters Ọlọ́run mi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ní bọ́n ṣe ń sọ mọ̀ kàn ṣáà ṣe ha torí èmi ò mọ̀ kan tí mo lè sọ lẹ́yìn ìgbà yẹn mo kàn ṣáà ṣe pé kí lè lé ìwọ lọ ní fiancé àbí èdè wo lẹ́yìn máa ń lò ló ní fiancé o ló bá ní kò sí problem pé well I can sponsor you to because kò ní dáa kó mọ́ kókó kan dúró bẹ́ẹ̀ yẹn because bó ṣe ń ṣe yẹn kò jẹ́ kó ẹ̀yin ọmọ Ọlọ́run fiancé tún bẹ̀rẹ̀ sí kówó lẹ̀ o Ọlọ́run mi o fiancé tún kówó lẹ̀ wọ́n tún lọ ṣe masters o ó ṣe masters jáde o kò mà tún ríṣẹ́ ló bá tún padà sí nursery and primary school tó ti fi ilẹ̀ ìké bẹ́ẹ̀ ni mo sọ ẹnu ẹ̀ ló fi sọ fún mi pàtó wá sọ̀rọ̀ tán wá ní kí n jọ pé kọ́lọ́run ṣàánú wọn káwọn ríṣẹ́ wọn á ní so ike ríṣẹ́ ni ẹ fẹ́ bá mi sọ báyìí wọn nìyẹn kì í ṣàdúrà yín nìyẹn wọn ni bóyá mi gbọ́ sítórì tán sọ látara mi náà àdúrà kẹ bọ́ nínú ìdè ní kẹ lọ́ máa gbà ẹ ti wọnú ìdè gidi lọ wọn ní ìdè wo so ẹ rí báyìí mo ní wẹ́ẹ́ mi ò blame yín ẹ tó wà nínú ìdè kì í mọ̀ so kò yé yín báyìí pé ọjọ́ tẹ́ ti lọ lákọ̀ọ́kọ́ yẹn mi mọ iye ọdún ọ̀hún over 10 years ago tẹ́ ti lọ yẹn tó tẹ́ ti bẹ̀rẹ̀ ṣẹ́ńbẹ̀ yẹn ìdè lẹ́wà náà ṣẹ́kù pàpàkò nígbà tó máa bá ọ̀rọ̀ jẹ́ wọ́n ní ẹ̀sà ǹjẹ́ mọ̀ pé kì í ṣàwọn nìkan pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹni iye wọ́n ṣí wọ́n á dárúkọ máa nǹkan pé wọ́n jọ bẹ̀rẹ̀ skul yẹn ni ó sì ń ṣe tíṣà dòní mo ní kò dẹ̀ tí ì di headmaster ní kíni ó ti wà mẹ́fì 23 years mo ní wow ìyẹn pé màá yẹn á ti bí ọmọ tá a ti fẹ́ wọ 20 years nìyẹn tàbí tó ti lé 20 bẹ́ẹ̀ ni ìdè ni àdúrà ló tú arákùnrin yẹn sílẹ̀ o àdúrà ni o wọ́n tẹ̀ sáà ń ṣọ̀ṣọ̀ ń gan ni wọ́n sá fún obìnrin yẹn mo ní kí ló dé wọ́n nígbà tí táwọn dẹ̀ sọ táwọn kọ resignation fún ó ní kí ló dé ó ló sọ pé àwọn ti ríṣẹ́ ó sọ pé how come ó yẹ kẹ́yìn tẹ́ gbóyìnbó kọ́rọ̀ yẹ yín how come ìyẹn ni pé báwo ló ṣe rìn Ọlọ́run mi o Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín rà mí padà kúrò nínú ìdèkídè tó ń bá ìṣẹ̀dá mi fínra oh Lord redeem me with your blood from all bondages contending with my life with my creation gbogbo ìdè tó ń bá ọmọ mi fínra gbogbo ìdèkídè tó ń bá ìdílé mi fínra gbogbo ìdè tí mò ń bá fínra ní orúkọ Jésù Kristi Olúwa ẹ rà mí padà ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà bàbá ló ẹ rà mí padà lónìí ẹ rà ọmọ mi padà lónìí ẹ rà ìdílé mi padà lónìí kúrò nínú gbogbo ìdèkídè tó ń bá ìṣẹ̀dá mi fínra Olúwa ẹ rà mí padà ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà yìí bẹ́ẹ̀ ṣe ń gbà fúnra yín kẹ́ gbà fún ìyá yín kẹ́ gbà fún ọkọ yín kẹ́ tún gbà fún àwọn ọmọ yín dáadáa ẹ gbàdúrà yín fún àwọn ọmọ yín o gbogbo ìdèkídè tí wọ́n bá wà èèyàn kì í mọ̀ ń gbà mí o pé òun wà nóde o ṣe lákàn máa gbé ìgbé ayé lọ tá ní kò sí problem bẹ́ẹ̀ inú problem ló ti ń sùn ló ti ń jí ẹ gbàdúrà kí Ọlọ́run kó rà yín padà kó lọ́wọ́ gbé ìdèkídè ẹ tẹ̀síwájú àdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín ẹ wo láìsí Jésù irú èèyàn bẹ́ẹ̀ irú arákùnrin tí mo fún wa ní àpẹẹrẹ lẹ́ẹ̀kan yẹn àtẹnikẹ́ni wọn ò lè bọ́ láyé ṣé ẹni tí ò bá sí Jésù irú arákùnrin tí mo sọ yẹn kò lè bọ́ láyé lọ́wọ́ ìyá tó ní skul yẹn o kò lè bọ́ o mi ì fẹ́ sọ ipò màmá yẹn ní ṣọ́ọ̀ṣì wọn ni o mi ì fẹ́ sọ ẹ jẹ́ ká mẹ́nu kúrò ńbẹ̀ because mi ì bá ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì wà lónìí ọ̀rọ̀ ayé mi àti òun la fi ń gbàdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run ó yẹ kẹ́ ẹ mọ̀ mo ní arákùnrin yẹn ní màdáàmù yẹn gbà tó ń resign tó ń lọ sọ pé òun ti ríṣẹ́ mo ní ó sọ pé how come báwo ló ń ṣe rìn ẹ gbọ́ ṣé nǹkan tó yẹ kó jáde lẹ́nu ẹni yẹn pé how come kò yẹ kó béèrè how come ṣé lè kó bá yin Ọlọ́run lógo pé mo bẹ̀ dúpẹ́ ó yẹ kí wọ́n náà jáde kó lọ ṣe rere láyé irọ́ ó ní báwo ló ṣe rìn Galatians chapter 1 verse 4 ẹ gbọ́ nǹkan tó wí ni ó ní ẹni tí ó fi ohun tìkára rẹ̀ dípò ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti bàbá wa ẹ̀rí Jésù fi ara ẹ̀ dípò nígbà tá à ń túmọ̀ ìdàpadà lẹ́ẹ̀kan yẹn mo sọ bẹ́ẹ̀ bó fi ẹ̀mí ara ẹ̀ dí Jésù fi ẹ̀mí ara ẹ̀ dí
kó lè ṣe kíni kó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí. ṣe rí ayé búburú ìsinsìnyí tí Bíbélì ń sọ yẹn ayé tiwa yìí ó tún wá burú ju ìgbà tiwọn lọ. ayé búburú ìsinsìnyí ìjẹ́jẹ́ mọ̀ pé iṣẹ́ ayé ìsinsìnyí ó burú ju iṣẹ́ ayé àtijọ́ lọ. ó burú gan débi pé wọ́n ti wà highly sophisticated now. ẹ̀rí iṣẹ́ àjẹ́ ó ti wà sophisticated gan o. wọ́n ti ṣe research wọn jinlẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín iṣẹ́ àgbèrè ńkọ́ àwọn ẹ̀mí demons tó mú àgbèrè wọnú ayé ńkọ́. ẹ̀rí sophistication tán mi ń ṣàgbèrè láyé tá a wà. láyé ọjọ́ òun aṣẹ́wó ń jẹ́ ní ìsìn hookup náà máa pè é. aṣẹ́wó ń jẹ́ máa rí lómi alóhùn wá bàbá aláàánú aṣẹ́wó nìyẹn. wọ́n ti wà sophisticated. ìmúra aṣẹ́wó ayé ìsìn ó ti yàtọ̀. ó mà lágbára o. mi ìmọ̀ kan tí mo ń ṣe ní online lọ́jọ́ kan. ó lẹ́nu kankan send message ó ló mà lágbára. mo ní kí ló dé. ó ní àwọn aṣẹ́wó ti ń gba booking. mo ní èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. mo lè èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní booking pé ẹ lè máa book ni ẹ máa book aṣẹ́wó online kẹ́ ẹ tó ṣe kinní kan. kílẹ̀ yìí náà wá nígbà tí mo sọ pé kílẹ̀ yìí náà wá débẹ̀ kí lè bá ọ̀lẹ́ ṣe mọ̀. wọ́n ní rárá pé wọ́n kàn send email sí wọn ṣọ́ra yín ibi tí email yín yà sí. ẹ̀yin náà wọ́n táwọn ọ̀dọ́ wa mú nísìn ní tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́. àwọn oògùn táwọn òyìnbó ṣe fún nǹkan kan wọ́n á máa lò fún nǹkan míì wọ́n á máa fín. Sophisticated alábùkún bóyá ẹ mọ̀ nǹkan tó pè ní alábùkún lọ́dọ̀ wa ń bì. alábùkún yẹn is a powerful drug tó máa ń lò táwọn kan máa ń lò fún orí fífọ́. àwa kì í lò lé wa mọ́ o. ó ti pẹ́ látọdún mélòó láti àbádọ́ alábùkún. ẹ mọ̀ díẹ̀ mo gbé chẹ́fà àwọn mọ́là kan ni wọ́n á gbẹ́ gọ́tà wọ́n á tún gọ́tà wájú ilé wa gbẹ́ ní ọdún yẹn lọ́hùn. kán tó bẹ̀rẹ̀ iṣẹ́ mo ké níbi tí mo wà ìrú bá wọ́n rò bóyá mo réjò ni. nọ́mbà alábùkún nìkan mú alábùkún jáde òun ló bu ìdí kan sọ́wọ́ ó fún kejì ẹ̀ ní ìdí kan nọ́mbà fin alábùkún yẹn sí mú wọ́n fin sí mú ságbárí. àyà mi já lọ́jọ́ yẹn pé abájọ iṣẹ́ ta ní kàn ṣe ẹ wo ó yẹ kó gbà wọn ní odidi ọjọ́ kan lẹ́yìn wákàtí kan àbọ̀ wọ́n ti parí ẹ̀. wọ́n ní ọ̀gá it don finish mo ní it don finish kẹ̀ ṣiṣẹ́ ìdáadáa ìgbà tẹ́mi kan lọ wò wọ́n ṣe kọjá nǹkan tí mo expect. Sophistication kò sí nǹkan tí rí láyé òde òní ni mo wo program kan ní court program ni bí reality program tó máa ń ṣe ní court yẹn ni àwọn méjì tó gbéra wọn wá oh God ọkùnrin àwọn méjèèjì àwọn méjì wọn á múra bí obìnrin náà ń sọ̀rọ̀ bí obìnrin òun náà ń ṣọwọ́ náà ń ṣẹsẹ̀ bí obìnrin. mo kàn ra ibi tí mo wo program yẹn mọ̀ nìyẹn torí pé ìrá yẹn tètè pọ̀ jù. ẹ gbọ́ ẹsẹ̀ yẹn dáadáa ni ìyẹn Galatians chapter 1 verse 4 tí mo kà lẹ́ẹ̀kan yẹn ó ní ẹni tí ó fi ohun ti kára rẹ̀ dípò ẹ̀ṣẹ̀ wa ó ní kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí. ẹ jẹ́ gbàdúrà fún àwọn ọmọ wa ẹ jẹ́ gbàdúrà fún ìdílé wa lórí ayé búburú ìsinsìnyí. ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ gbà mí kúrò nínú iṣẹ́ ayé búburú ìsinsìnyí. iṣẹ́ ayé búburú ìsinsìnyí ó burú gan ó jinlẹ̀ gan ó jinlẹ̀ gan. Oh Lord, deliver me from the works of the present evil age. Olúwa gbà àwọn ọmọ mi kúrò nínú iṣẹ́ ayé búburú ìsinsìnyí. Olúwa gbà ọkọ mi ẹ wo ìyàwó ẹ gbàdúrà fọ́kọ ẹ o. ayẹ lẹ́nu ẹni tí ò ṣàgbèrè rí tá a bẹ̀rẹ̀ àgbèrè lójú pálí á tún mọ̀ ju àwọn alágbèrè lọ. kí ló fà á iṣẹ́ búburú ayé ìsinsìnyí ni. torí àwọn tó wà ní àgbèrè yẹn ọ̀nà tó fi ń rìkúrútù àwọn ọkùnrin sínú ẹ̀ ọ̀nà tó fi ń rìkúrútù àwọn ọmọbìnrin sínú ẹ̀ ó ti ní agbára ní ìsìn. Jésù Olúwa ẹ gbà mí kúrò nínú iṣẹ́ ayé búburú ìsinsìnyí ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ gbà mí Olúwa ẹ gbà mí gba ọmọ mi Olúwa ẹ gbà mí gba ọkọ mi Olúwa ẹ gbà mí gba aya mi kúrò nínú iṣẹ́ ayé búburú ìsinsìnyí iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ ayé ìsinsìnyí. Olúwa ẹ gbà wá Olúwa ẹ gbà wá ẹ dáàbò bò wá o àánú yín jọ̀ọ́ ṣiṣẹ́ lórí wa àánú yín jọ̀ọ́ ṣiṣẹ́ lórí wa. Olúwa ẹ gbà wá kúrò nínú iṣẹ́ ayé burú ìsinsìnyí. Olúwa ẹ ṣàánú fún wa o Olúwa ẹ bẹ̀ fún àánú ni o Olúwa ẹ ṣàánú fún wa o. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. ẹ̀yin náà ẹ wòye ni bóyá ẹ ò sí ní rúpò tí mo wà tó bá pẹ́ wà ní rúpò tí mo wà tẹ́ ẹ̀ ráàyè bá àwọn òbí sọ̀rọ̀ lójoojúmọ́ ó yẹ kẹ́ ẹ ti wà concerned by now. ó yẹ kí àdúrà yín kó lágbára jù báyìí lọ lórí àwọn ọmọ yín. kò yẹ kẹ́ ẹ fi ọ̀rọ̀ mi jókè rárá tí máa ń sọ̀rọ̀ lórí ọmọ kò yẹ kẹ́ ẹ tiẹ̀ in fact tó bá possible fún yẹn gan kó bẹ̀rẹ̀ sí ronú lé lórí.
ìrònú gidi ni o kó bú sẹ́kún kò tí ì pọ̀ jù òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹ máa rọmọ mi kó bí ẹ̀ tó ṣẹ́jú pẹ́ kó tó ṣẹ́jú pẹ́ ni o ọmọ yẹn ti join gang bẹ́ẹ̀ mo wo BBC ní ọjọ́ kan wọ́n arrest àwọn ọmọ tó wà ní tó ń ṣe gang àwọn gangsters àwọn ọmọ kéékèèké ọmọ 14 years ẹjọ́ kí ló ọmọ 14-15 years mọ̀ láyé yìí rárá tó ti ń gbébọn tó ti lọ ń pa àwọn gáàngì ẹgbẹ́ wọn tó ti ń ṣe ráàpù tó ti wá ń gbébọn ẹ̀rọ ṣe ráàpù àwọn òun máa pa kínní kan òun máa pa ẹlòmíì ẹjọ́ kí ni ọmọ 15, 16, 17, 18 mọ̀ kó tó di pé ó máa ibo ló ti lùgbàdì òun ni ayé búburú ìsìnkú ń sọ bẹ́ẹ̀ yẹn òun ni ò yẹ ká fi sinmi ẹyọ nígbà tí ewu wà nígbà téèyàn fi iná sórí ìlé sùn ni nígbà téèyàn ò bá rí bẹ́ẹ̀ kó bí ẹlòmíì tó ṣẹ́jú pẹ́ ọmọ yẹn ti mu drugs kó bí ẹ̀ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ rárá ìgbàgbọ́ ẹ̀sìn ni pé ọmọ mi tó bá ti parí second term mi ọlọ́run àtẹ̀jẹ̀ kí n lókè láti tètè san kó lè bẹ̀rẹ̀ third term láyọ̀ kí ni tó ti mu tó akànbọ̀ kó mu drugs ni ayé ajá ni yé tó ń bá wọn kó bí mi tó ṣẹ́jú pẹ́ ọmọ yẹn ti máa sọ fún pé I don't believe in God I don't believe in God I don't believe in God ẹnu ògànná fi ń sọ gan mo jẹ́rìí mọ́ mi ẹnu ọmọ ń kan nìyẹn lọ́jọ́ ọ̀hún ọmọ yẹn ò fẹ́ nu yẹn sọ̀rọ̀ mọ́ ìgbà yẹn náà kì í ṣe bí àwọn òbí wa discipline wà dáadáa náà ní ìwé ti dàrú lónìí kó bí mi tó ṣẹ́jú pẹ́ ọmọ yẹn ti ń fa vape tá a máa fa oh God kẹ́ tó mọ̀ kó bí mi tó ṣẹ́jú pẹ́ ó dàbí ọmọ kan lẹ́nu nìkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ni tí àwọn òbí ẹ̀ fi sọ̀rọ̀ ẹ̀ fún wa lọ́mọ yẹn kàn kú òun lé ni ó kú òun lé ni títí tó fi kú òun lé àwọn òbí ẹ̀ gan ò tiẹ̀ fura torí pé olùkàkú wà nù yàrá ẹ̀ wọ́n ń ṣe tiwọn ṣé màmá tó ṣiṣẹ́ lọ ṣé kò ní sùn ni ṣé ẹ̀ṣẹ̀ nígbà téèyàn bá ṣiṣẹ́ ṣe alẹ́ tó wá ń sùn ní kàbí aago 10 ó dẹ̀ bọ́ sí sátidé tó dẹ̀ máa jí láago kan ẹ gbọ́ ẹni báyìí dáa ó ń bèèrè lọ́wọ́ àwọn àbàbúrò ẹ̀ àwọn ló ti jáde lọ́bó lọ́ bá mú fóònù náà bá pè hello báwo níbo ló wà òun kí ni ibi tó wà lórúkọ ni gbà tó máa dárúkọ ibi tó wà ó ti fẹ́ tó 80 miles ilé wọn kí ló ń ṣe ń bẹ̀ ó ní wọ́n instruct òun kó ń jáde kó ń wọ́ ẹlẹ́rìn mi ọ́ ayé búburú ìsinsìnyí ẹ má ní ọ̀rọ̀ mi pọ̀ o kó lè yé yín kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yẹn ni o ẹ̀yin òbí ẹ dákun ẹ ń bá ẹ̀rọ àtìwé kẹ́ ẹ máa kọ́ lẹ̀ mò ń sòótọ́ fún yín ọmọ yẹn ni wọ́n instruct òun kó òun máa wọ bọ́ọ̀sì lọ síbì kan tán máa fi hàn òun wọ́n á ní bọ́ọ̀sì mélòó ló ti wọ̀ báyìí ó lóun ti wọ tírèènì òun dẹ̀ ti wọ bọ́ọ̀sì òun wọ tírèènì kan òun wọ bọ́ọ̀sì kan ó wájú ebó ń ṣe wọ̀ òun ni ta ló instruct yẹ ó ṣàn sọ pé àwọn forces wọ́n láwọn forces làwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ sí panic ǹjẹ́ o lè dúró bí tó wà pé a máa wá gbé ẹ̀ máa bọ̀ nílé ó ní wọn ò tí instruct òun kó máa bọ̀ nílé òun náà pè mí náà bá mi sọ mo ní ṣẹ́yìn ò mọ̀ wípé iṣẹ́ òkùnkùn nìyẹn báyìí ṣé ẹ mọ̀ pé that is the work of demons àwọn ẹ̀mí búburú wọ́n ti ń communicate pẹ̀lú ọmọ yín nìyẹn dáàdi ẹ̀ wá ń sọ fún mi pé ó ní ẹ̀mí búburú àṣà ò ó ló ń kóòtì bíbélì fún wọn yóò lè sọ fún yín pé wọ́n ń kóòtì bíbélì fún òun àwọn forces yẹn wọ́n ń kóòtì bíbélì fún òun wọ́n nígbà táwọn dẹ̀ wá bíbélì táwọn kabitan kóòtì tó ń kóòtì fún wọn wọ́n á rí i pé ibi tí Ọlọ́run ti sọ fún Ábúráhámù pé kó jáde kó ń lé bàbá ẹ̀ wọ́n ayé mi mo kàn pariwo bọ́lẹ̀ ni mo ní so ìyẹn wá ti clear sí yín báyìí pé exactly bí àwọn ẹ̀mí òkun ṣe ń ṣiṣẹ́ nìyẹn wọ́n á mú bíbélì wọ́n á lọ lọ́rùn wọ́n á kàn lò anyhow wọ́n láyé o ibo lẹ́yìn wá wà báyìí wọ́n láwọn inú mọ́tò làwọn ti ń communicate báyìí àwọn ń sáré padà wọ́n náà ń lọ síbẹ̀ yẹn wọ́n fẹ́ lọ sí ìlú yẹn pé àwọn ti bẹ́ẹ̀ kó ṣàdúró sí police station kan wọ́n láwọn dẹ́ pé wọ́n náà Ọlọ́run mi dáadé ẹni àwọn ti waste owó lórí kọ́ wọ́n máa ṣe láwọn tó yẹ kó wà nílé kán máa sùn ó yẹ kán máa sùn ní oh God ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín pé Jésù Olúwa
ẹ fa ìdílé mi kúrò nínú iṣẹ́ ayé búburú ìsinsìnyí, iṣẹ́ búburú ìsinsìnyí. Oh Lord, deliver my family from the works of this present evil age. Gbogbo iṣẹ́ ayé búburú ìsinsìnyí, iṣẹ́ wọn pọ̀ Olúwa. Inú ayé búburú ìsinsìnyí náà ni mo bí àwọn ọmọ mi sí. Inú ayé búburú ìsinsìnyí mo ti lọ́kọ, ni mo ti láya, bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn. Inú ayé búburú náà ni mo ti ń ṣiṣẹ́. Inú ayé búburú náà ni mo ń gbé. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín rà mí padà kúrò nínú iṣẹ́ ayé búburú yìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín rà mí padà, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín rà ìdílé mi padà kúrò nínú iṣẹ́ ayé búburú ìsinsìnyí. Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín rà wá padà, Olúwa rà wá padà, rà wá padà, rà wá padà, rà wá padà ní Jésù, rà wá padà. Olúwa ẹ ṣàánú, Olúwa rà wá padà, Olúwa rà wá padà, Olúwa rà wá padà, Olúwa rà wá padà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ má jẹ́ á gbàgbé o, mo sọ fún ẹ pé ẹ̀ṣẹ̀ ló fà tí àwọn àfikún ìdí ẹ̀ṣẹ̀ yẹn ló mú gbogbo ìdè míì wá o. Tẹ́ ẹ bá wà nínú gbèsè, ìdí ẹ̀ṣẹ̀ ló mú ìdè gbèsè wá o. Tí ẹ̀mí òkun bá ń yọ̀yàn lẹ́nu, ìdí ẹ̀ṣẹ̀ òun ló mú ẹ̀mí òkun wá o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ó dà ẹ jẹ́ fi kíní kan mí hàn yín nípa ọ̀rọ̀ ìràpadà tí mò ń sọ yìí. Jẹ́jẹ́ mọ̀ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ òun ni ẹ̀gún òfin tó wà, tó sì yẹ kí a gbàdúrà ìràpadà fún. Ẹ̀gún òfin bí Bíbélì ṣe sọ nìyẹn, ó pè ní ẹ̀gún òfin. Ẹ̀gún òfin ọ̀nà kan náà ń túmọ̀ ẹ̀ sí. Àwọn ọ̀nà míì tó ń affect wa nípa tara ńkọ́. A ní ẹ̀gún òfin, ẹ̀gún tí Ọlọ́run gún fún Ádámù àti Éfà, Bíbélì sọ ńbẹ̀ yẹn. Ẹ̀gún òfin Ádámù àti Éfà nìkan kọ́. Ọlọ́run lè rà wá padà kúrò nípa tẹ̀mí yẹn, ṣùgbọ́n àwọn ẹ̀gún òfin lómìn tí ò tí ì ní Jésù ńkọ́. Àwọn ẹ̀gún ìran ńkọ́, àwọn ẹ̀gún ìdílé ńkọ́, ẹ̀gún òfin wọn. Ó dẹ̀ jẹ́ kí fún wa ní àpẹẹrẹ kan. Mo ń ṣe Bible study fún àwọn chọ́ọ̀chì kan. Bọ́mọ́ mi kan wá fẹ́ ó ń comment sí ọ̀rọ̀ tí mo sọ. Ó wá sọ̀rọ̀ kan tó fọ́nì sí mi nínú ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ wọn pọ̀ o, ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ kan níbi kan, wọ́n ní sà, wọ́n ní gẹ́gẹ́ bí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí sà, wọ́n ní nínú ìdílé wọn, wọ́n ní nínú ìran wọn, wọ́n ní kò sẹ́ni tó gbọ́dọ̀ jẹ ìgbín, ṣùgbọ́n àwọn ń jẹ ìgbín o ní tiwọn. Wọ́n sọ fún mi, wọ́n á bèrè pé mo ní ẹ ló mà ẹ hold on díẹ̀ fún mi. Ìgbín tẹ́ ń jẹ kí ni implication ní family yìí tẹ́ ẹ bá jẹ ìgbín? Ó lẹ́sà, ẹni tó bá jẹ ìgbín nínú family wọn, ó ní òṣì ló máa bá kú, òṣì gidi ni o, ó ní original òṣì ló máa bá kú. Wọ́n á farabalẹ̀ wo ẹni tí ó nínú ẹni tó bá jẹ ìgbín ó máa bá òṣì kú. Ìdúró wọn, ìrísí wọn, appearance wọn, ìwọṣọ wọn, òṣì lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ní ìdúró ẹni tó ń bá mi sọ̀rọ̀ yẹn. Wọ́n á sọ lọ́kàn pé ẹ jẹ́ kí n béèrè fọ́dà lọ́dọ̀ mọ̀mọ́ yìí. Mo ní mọ́mì múlẹ̀ sọ pé ẹ tó bá rí òfin ìran yín kọjá tó bá jẹ̀gbín òṣì ló máa bá kú. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ẹ wá sọ pé ẹ ti ní Kristi ẹ̀yin ṣe ń jẹ́. Wọ́n á ní bẹ́ẹ̀ ni. Mo ní báwo lẹ ṣe mọ̀ pé ẹ ti ní Kristi? Mo fẹ́ kẹ́ ẹ tẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi ti ní Kristi, mo ti ní ìdánilójú pé mo ní Kristi. Ẹ wo ìyàlẹ́nu ni o. Wọ́n mi bá ní wọ́n ti pé àwọn wá ṣọ́ọ̀ṣì. Mo ní so torí pé ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì yìí báyìí, ẹ̀ ń wá ṣọ́ọ̀ṣì yìí báyìí, ẹ ti gbà pé ẹ ní Kristi nìyẹn, ẹ lè rí òfin ìran yín kọjá. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní I'm sorry for you. Ẹni tí ò tó gèlè tètò fẹ́ máa fi mí fìn, ẹni tí mo ní ẹ ní Kristi rárá nìyẹn o. Mo ní òun ló jẹ́ kí ẹ̀gún yẹn máa jà yín o. Ẹ gbà mo sọ fún yín o. Ẹ wo lẹ́yìn bóyá bí mọ́mì yẹn ń jọ ẹ̀mí ò mọ́ torí wọn ò sọ̀rọ̀, ṣùgbọ́n lẹ́yìn bí oṣù kan mọ́mì yìí sọ fún mi pé àwọn jókòó wo ọ̀rọ̀ yẹn, àwọn wo gbogbo àwọn tó wà ní fámìlì wọn táwọn ti láwọn gba Jésù, àwọn ló yan olòṣì jù lọ nínú gbogbo wọn. Ṣùgbọ́n àwọn tí ò sin Ọlọ́run ní fámìlì wọn, wọ́n rí ṣe jù wọ́n lọ, wọ́n tún yá wọn lówó gan, wọ́n fún wọn lówó ń gbà mí. Àwọn ẹ̀gún òfin yẹn wọn ò dì pẹ̀lú ẹ̀ ní. Kí ló fà á? Àwọn kò tí ì ní Jésù, ní Jésù, ẹ fẹ́ rí òfin èṣù kọjá, ṣe àbọ̀ kí wàhálà máa wà. Èèyàn ní Jésù. Wọ́n ní ọwọ́ èèyàn tí ì tẹ̀ ikú dà, ó fẹ́ bẹ̀rẹ̀ ikú tó pa bàbá ẹ̀, ikú tó pa bàbá ẹ̀ ló máa pa òun gan fúnra ẹ̀. So a gbọ́dọ̀ ní òye yẹn gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì
ká tó máa sọ pé orí èṣù ká máa fẹsẹ̀ jẹ́lẹ̀ àmọ́ ní ṣe ní olórin kankan ní tọ̀tá ẹ̀ mọ́lẹ̀ ọ̀tá lómi àmà wà ní àti ẹ̀ báyìí tí ẹ̀ dẹ̀ báyìí fún kan tó ṣe yẹn. tó pé kí ni ohun tó ní orí èṣù wó yẹn kò ní ipa kò ní àṣẹ lórí èṣù, kò mọ ẹni tó ní àṣẹ lórí èṣù, kò mọ Jésù tó ní àṣẹ lórí èṣù. ẹ gbọ́ báwo ni èṣù ṣe ní máa pọ́n lójú. Galatians chapter 3 verse 13 oníkárí àṣírí ọ̀rọ̀ yẹn ó ní Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa nítorí tí a ti kọ pé ìfibúni olúkúlùkù ẹni tí a fi kọ sórí igi. Jésù ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin. àwa ló yẹ ká gba ìràpadà yẹn. ègún òfin yẹn kì í ṣe ègún tá a gún ní ọgbà Édẹ́nì nìkan, ó affect all rounder ni gbogbo bí ènìyàn tó ń pè ní ènìyàn òun ló affect. gbogbo òfin tí wọ́n ṣe nínú ọ̀ràn yín kọ́ tó ṣe mọ̀lẹ́bí yín kọ́ ẹnikẹ́ni ò gbọdọ̀ kọ́lé kinní kan ẹ̀yin dẹ̀ rí òfin yẹn kọjá ṣùgbọ́n ẹ̀ ní Jésù ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì o. tí ọ̀nà àfi sọ pé kéèyàn mọ Ọlọ́run yẹn òun ni kókó, kì í ṣe pé kéèyàn mọ pásítọ̀ tàbí kéèyàn takú sí ìjọ kan kó ní ìjọ wọn ìjọ yín wo. ayé èèyàn ló yẹ kéèyàn máa ronú ẹ̀. Jésù Olúwa ẹ rà mí padà kúrò lọ́wọ́ gbogbo ègún òfin ètò ń ba ayé mi fara ṣe pé ilé tún yàtọ̀. ègún òfin ẹ̀ṣẹ̀, ègún òfin ìdílé, ègún òfin ìran bá ti máa mú ní kọ̀ọ̀kan nìyẹn. Oh Lord, deliver me from all laws of sin, all laws of family, all generational laws, every forms of law that is contending with my life, deliver me from them. Jésù Olúwa ẹ rà mí padà kúrò lọ́wọ́ gbogbo ègún òfin ètò bá ayé mi fara, gbogbo ègún òfin, gbogbo ègún ẹ̀ṣẹ̀, gbogbo ègún ìran, gbogbo ègún ìdílé. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa rà mí padà, Olúwa rà ìdílé mi padà, rà àwọn ọmọ mi padà, rà aya mi padà, rà ọkọ mi padà kúrò lọ́wọ́ gbogbo ègún òfin ètò bá ayé wa fara, gbogbo ègún ìdílé wa, gbogbo ègún ìran wa, gbogbo ègún lórúkọ Jésù Kristi. ègún ìdílé aya mi, ègún ìdílé ọkọ bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn, ègún ìdílé ọkọ mi lórúkọ Jésù Kristi tó ń bá ayé wa fara nínú ìdílé tiwa lórúkọ Jésù Kristi. Olúwa rà wá padà, Olúwa rà wá padà, Olúwa rà wá padà, Olúwa rà wá padà ní orúkọ Jésù. Olúwa rà wá padà, Olúwa ṣàánú fún wa, Olúwa rà wá padà, Olúwa ṣàánú fún wa. gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. ẹ̀yin ọmọ Ọlọ́run ǹjẹ́ jẹ́ mọ̀ pé Ọlọ́run lè fún orin yín, Ọlọ́run lè fún ní mélòdì tuntun. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, nígbà tó bá rà yín padà tán pátápátá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá yín. ṣé mo pé ẹni tí ò ní nǹkan kan tó ń sunkún lé lórí orin ọpẹ́ la máa kọ, orin ìyìn la máa kọ. hallelujah pọ̀ lẹ́nu ẹ̀jọ́ ń kó ń lọ. kì í ṣe àwọn orin ọpẹ́ tí ò dénú, kì í ṣe àwọn orin ọpẹ́ ti ṣọ́ọ̀ṣì o. torí àwọn ṣọ́ọ̀ṣì wọ́n ní ọ̀nà láti fún wa ní good melody tìkẹ́tìkẹ́tìkẹ́tìkẹ́rẹ́rẹ́ Ọlọ́run mi mọ̀ wá. ìyẹn kọ́ là ń sọ orin ọpẹ́ tó genuine. nígbà tí Ọlọ́run bá ṣe nǹkan ẹ̀múnú ayé ènìyàn tá a kàn máa jó ṣá láì rílù, tá a kàn máa kọrin ó bá mu kò bá mu á kàn máa kọrin ṣá. adé stage kan á máa kọrin á tún ní ha ẹ ti rẹ̀ tó sọ testimony tó dé stage kan tó ha fúnra ló tún ní ha. kí ló fà á? nítorí pé ntọ́lọ́run ṣe nǹkan tó mú yẹn máa lanu ni. mo sọ fún yín mi ò mọ situation yín lọ́wọ́ báyìí o, ṣùgbọ́n Ọlọ́run lè fi melody sí orin yín, melody tuntun tí àwọn ayé àbá yín jó sí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Psalm 107 verse 2 Psalm 107 verse 2 ẹ̀gbọ́n kan tó sọ ni. ó ní jẹ́ kí àwọn ẹni rà padà kí ó wí báyìí, tàbí kí Bíbélì kan sọ pé jẹ́ kí àwọn ẹni rà padà kí ó wí bẹ́ẹ̀. àwọn ẹni tí ó rà padà kúrò lọ́wọ́ ọ̀tá. tẹ́ ẹ bá ka ẹsẹ̀ kínní lẹ máa mọ̀ pé orin tuntun là ń sọ yẹn, mélòdì ńlá. jẹ́ kí àwọn ẹni rà padà kí wọ́n yin Ọlọ́run. mọ́mì ní tí Bíbélì tọ́lọ́run ní fún yín nìyẹn, kẹ́ ẹ yin òun, kì í ṣe ẹkún ojoojúmọ́. ohun tọ́lọ́run ní fún yín ni pé kẹ́ ẹ yin òun, kì í ṣe òṣè ojoojúmọ́. ohun tọ́lọ́run rí ní fún yín ni pé kẹ́ ẹ yin òun, kì í ṣe pé ó ti sú mi. orin kọ́ yẹn, orin burúkú nìyẹn. a sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ìdè, ẹ fi orin òmìnira sí mi lẹ́nu. orin pé irú ìjọ ọ̀la tẹ̀ fẹ́ rí, ìjọ ọ̀lẹ́yìn tẹ̀ fẹ́ bọ́ báyìí, ìjọ ìlẹ́yìn tẹ̀ fẹ́ sẹ́mẹ̀, ìjọ ọlọ́mọ ẹ̀ máa fún mi léṣe mi báyọ̀ lọ́rùn, ìjọ ọ̀nù máa bọ́nu gbèsè báyìí. àwọn orin yẹn ó yẹ kí Ọlọ́run ti gbà pátápátá
as opportunity tún ní ìbáyìí opportunity ńlá lélẹ̀ kẹ́ ẹ sọ fún Ọlọ́run gbogbo orin ìdè gbogbo orin ìbànújẹ́ gbogbo orin asọ̀ ẹ̀yọ gbogbo orin ẹkún lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà kúrò lẹ́nu mi kẹ́ ẹ fún mi ní orin òmìnira láti òní lọ kẹ́ ẹ jẹ́ kí orin mi kún fún ọpẹ́ àti ayọ̀ oh Lord deliver me from all songs of bondage all songs of sorrow and put the song of freedom in my mouth orin òmìnira ṣẹ́ni orin òmìnira yẹn orin ìyìn ló ń jẹ́ bẹ́ẹ̀ orin ògo ló ń jẹ́ bẹ́ẹ̀ orin téèyàn yìí bẹ́ẹ̀ táwọn èèyàn wá táwọn bá yàn kọ́ ló jẹ́ bẹ́ẹ̀ Jésù Olúwa ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ìdè ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ìbànújẹ́ ẹ gbà mí lọ́wọ́ kúrò pátápátá lọ́wọ́ orin asọ̀ bàbá ẹ fi orin òmìnira sí mi lẹ́nu orin ọpẹ́ orin ìyìn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run àjíráyé mo gbàdúrà Olúwa ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ìdè orin ìbànújẹ́ Olúwa ẹ gbà kúrò lẹ́nu mi orin ẹkún Olúwa ẹ gbà kúrò lẹ́nu mi orin ọ̀fọ̀ Olúwa ẹ gbà kúrò lẹ́nu mi lórúkọ Jésù Kristi ẹ fi orin òmìnira sí mi lẹ́nu orin ọpẹ́ orin ìyìn orin ògo Olúwa ẹ fi sí mi lẹ́nu Olúwa ẹ fi sí mi lẹ́nu Olúwa ẹ ṣàánú tó Bíbélì sọ nínú ìwé Psalm 107 verse 2 ó ní jẹ́ kí àwọn ènìyàn padà kí ó wí bẹ́ẹ̀ àwọn ẹni tí a ti rà padà kúrò lọ́wọ́ ọ̀tá wọn gbogbo tó ń di ayé mi lọ́nà gbogbo tó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ní orúkọ Jésù Kristi tí ò jẹ́ kí orin ọpẹ́ já ìlẹ́nu mi Olúwa ẹ gbà mí kúrò lọ́wọ́ wọn gbogbo ìdèkídè Olúwa ẹ gbà mí kúrò lọ́wọ́ wọn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mọ́mì ẹ jẹ́ bí ilé ìbéèrè kan dádì ìbéèrè tí mo béèrè lọ́wọ́ mọ́mì kan ni mo ń sọ fún yín ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín náà mo ní mọ́mì ẹ jẹ́ bí ilé ìbéèrè kan wọ́n ní kí ló dé mo ní látọ̀dún tẹ́ ẹ ti ń kọrin ogun ni torí mo mọ ṣọ́ọ̀ṣì tán lọ́mọ ìfẹ́ dárúkọ ṣọ́ọ̀ṣì ọ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì ọ̀hún lè ṣe deliverance pààyàn ẹ rí mo ní ṣe rí ṣọ́ọ̀ṣì yìí tẹ́ máa ń lọ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ẹ tún máa ń lọ lóṣooṣù ẹ ń lọ sẹ́kọ̀tà yín lóṣooṣù wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ọ̀nà ilé mi ní ṣọ́ọ̀ṣì yẹn wà mo níwájú ṣọ́ọ̀ṣì yìí wọ́n ní billboard ńlá gbàǹgbà kan tó wà ń bẹ̀ mo ní ojoojúmọ́ tẹ́ bá ti ní program wọ́n máa ń change program yẹn mo ní kò sí ètò make sense nínú topic tẹ́ ń dì pẹ̀lú wọ́n á wò mí báyìí wọ́n ṣẹ́jú mo ní ṣé kò yẹ kó ti sun yín náà ni kò yẹ kó sun yín náà ni mo ní ẹ̀mí tẹ́ ṣe lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí wọ́n ní kí ni mo ní water of fire deliverance service lè ṣe mo ní ọ̀nà ilé wa ni bàbá tàbá ń bọ̀ gbọ́dọ̀ gba wájú ṣọ́ọ̀ṣì yín kọjá ẹ̀kọ́ta yín kọjá à ń rí bẹ́ẹ̀ ṣe ń lẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo ní omi iná kan tó wà mo ló máa ṣe o mo ní ṣe kò jẹ́ kó ti sinmi báyìí pé bátù ogun so Ọlọ́run yín ò tí ì ṣẹ́gun náà sí náà tó fi jẹ́ pé máa takú tì lọ́rùn kó ṣàṣẹ́gun yín náà mo ní ẹ̀kọ́ ẹ ti change orin yín kó ti di orin ọpẹ́ orin ìyìn orin ògo wọ́n wò mí lọ́jọ́ yẹn ni ẹ̀rí à ń gba ṣọ́ọ̀ṣì yẹn kọjá lọ́jọ́ kan ìyàwó mi wá ń sọ mi pé ó ní ẹsikíìsì àmú ní ẹsikíìsì mọ̀ kí ló tún dé wọ́n ní ṣé ṣọ́ọ̀ṣì báyìí àwọn tó kàwé tó wà expose ṣé òun sí bẹ̀ báyìí mo ní tán máa ń wá láti ìlú òyìnbó mo ní tán máa ń wá mo ní àbẹ́yìn tẹ́gbẹ́yìn tán máa ra tíkẹ́ẹ̀tì tán wá takú síbẹ̀ wọ́n ní wow wọ́n ní so education wọn yẹn exposure wọn yẹn wọ́n ní kò káàtẹ̀ ní wọn mọ bíbélì education àti exposure wọn kò jẹ́ ká mọ̀ yìí pé no kì í ṣe bó ṣe yẹ kó rí nìyẹn mo ní mọ̀ tán pé ní ìdè ní wọ́n sì gbàgbọ́ ní ogun yẹn ní pé ogun náà làwọn máa jà kú oh God wọ́n á sọ kíní kan fún wọn mo ní ẹ tí wọ́n á gbọ́ o torí pé àwọn yẹn ti táyà ayé wọn mọ́ ogun yẹn mo ní ogun ò ní fi wọ́n lẹ̀ o wọ́n ní yé mo ní bẹ́ẹ̀ ni tí nígbà tí èèyàn bá ti sọ ayé ẹ̀ tó ti sọ destiny ẹ̀ ó ti sọ destiny ẹ̀ mọ̀ pé ogun ni ó ti ń rí ogun ni mo ní ó ti ń sọ fún ẹni tí inú bó ṣe máa behave nìyẹn ogun nìyé jà wọ́n wọ́n lá yé o ta ló máa wá sọ fún wọn báyìí mo ní ó dọwọ́ Ọlọ́run ṣùgbọ́n nítorí fún èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká béèrè fún ìrírí tọ̀run ká kò ní ìrírí orí burúkú yìí ìrírí ogun ìrírí kíní kan ogun láyé kíní kan ṣe kíní kan àṣìjọ ọmọ tẹ́ ẹ bá fi ìrírí yẹn lẹ̀ ẹ máa so destiny yẹn mọ́ ogun tó yẹ pé òun lè yẹn máa bá fínra òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn Jésù Olúwa ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ìdè ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ìbànújẹ́ ẹ gbà mí kúrò lọ́wọ́ orin ogun Olúwa fi orin òmìnira sí mi lẹ́nu orin ọpẹ́ orin ìyìn orin ògo oh Lord deliver me from songs of bondage from song of weeping of song of sadness song of battle
Oh Lord, put the song of freedom in my mouth, song of thanks, song of praises. Olúwa, gbogbo orin ìbànújẹ́, gbogbo orin ogun, gbogbo orin ẹkún, gbogbo orin asọ̀, gbogbo orin ìdoríkodò, gbogbo orin ìkáwọ́lérí fẹsẹ̀jẹlẹ̀ lórúkọ Jésù Kristi. Olúwa, ẹ gbà mí, ẹ rà mí padà pátákó nínú àwọn orin burúkú bẹ́ẹ̀. Olúwa, ẹ fi orin ìmìrà sí mi lẹ́nu, ẹ fi orin ọpẹ́ sí mi lẹ́nu, lórí ọmọ, lórí aya, lórí ọkọ, lórí iṣẹ́, lórí ọ̀nà mi, lórí ayé mi. Ẹ fi orin ọpẹ́ sí mi lẹ́nu. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run àjídáyé, mo gbàdúrà. Olúwa, ẹ gbà mí, Olúwa, ẹ gbà mí, Olúwa, ẹ gbà mí, Olúwa, ẹ gbà mí pátápátá kúrò lọ́wọ́ orin ìbànújẹ́. Olúwa, ẹ gbà mí pátápátá kúrò lọ́wọ́ orin ìkáwọ́lérí fẹsẹ̀jẹlẹ̀. Olúwa, ẹ gbà mí pátápátá kúrò lọ́wọ́ orin ẹkún àtàsọ̀. Olúwa, ẹ fi orin òmìnira sí mi lẹ́nu. Olúwa, ẹ fi orin ayọ̀ sí mi lẹ́nu. Olúwa, ẹ fi orin ẹ̀rí sí mi lẹ́nu ní orúkọ Jésù Kristi. Olúwa, ẹ fi orin ìdùnnú sí mi lẹ́nu, lórí ọmọ mi, lórí aya mi, lórí ọkọ mi, lórí ìdílé mi, lórí iṣẹ́ mi, lórí ọ̀nà mi. Bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn. Ó yẹ bẹ̀ sí, ẹ má dákẹ́, ẹ má gbàdúrà. Ẹ jọ̀ọ́, ẹ má gbàdúrà yẹn, ẹ tẹra má àdúrà yẹn. Ọlọ́run á dẹ̀ ṣe ìyanu. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo, mo fẹ́ fi dá yín lójú o, torí pé àdúrà yẹn ti ń lọ sópin díẹ̀díẹ̀. Wọ́n ti ń yọjú síbi níbi tí mo ti mọ̀ pé táìmù nìyẹn. Ẹ rí, ẹ wo, ẹ jẹ́ n sọ fún yín. Ọlọ́run ti rán ìràpadà o. Olùràpadà ni iṣẹ́ ti Ọlọ́run nìyẹn. Jésù òkòrò lójú láti rán ìràpadà sí ẹnikẹ́ni. Àwa ló wù ká gíráàbù ẹ̀, ká kílèmù ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo fẹ́ fi dá yín lójú pé níbi tá a bá dé nínú àdúrà yìí, Ọlọ́run ti rán ìràpadà. Ẹ̀yin kúrò lọ́wọ́ gbèsè, kúrò lọ́wọ́ àìsàn, kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ọlọ́run ti rán ìràpadà lórí àwọn ọmọ yín o. Mo fẹ́ kẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀. Ọlọ́run ti rán ìràpadà lórí ètò ìṣúná yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọlọ́run ti rán ìràpadà lórí ibi tí ayé yín dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin ló wá kù báyìí láti grab ẹ̀. Báwo mo ṣe mọ̀? Psalm 111 verse 9. Psalm 111 verse 9. Ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀ sọ ni. Ó ní ó rán ìràpadà sí àwọn ènìyàn rẹ̀. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn mà? Jésù ti rán ìràpadà rẹ̀ sí àwọn ènìyàn rẹ̀ o. Ọwọ́ àwọn ènìyàn ló wá kù sí báyìí. Ẹ jẹ́ tẹ̀síwájú kíkà. Ó ní ó rán ìràpadà sí àwọn ènìyàn rẹ̀. Ó pàṣẹ májẹ̀mú rẹ̀ títí láé. Mímọ́ àti ìyanu ni orúkọ rẹ̀. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ mọ̀ pé the ball is now in our court. Ọlọ́run ti gbogbo ẹ̀ sí wa báyìí pé ẹ̀yin náà kò tẹ́ máa claim ẹ̀yin ọmọ o. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ̀yin rà padà sí mi lónìí. Kẹ́ ẹ rà mí padà kúrò lọ́wọ́ ẹ wà dárúkọ kẹtẹ́bẹ́ kọ́lọ́run rà yín padà kúrò lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá pẹ́ ọ̀rọ̀ ọmọ ni. Ẹ sọ fọlọ́run, Olúwa, ẹ rà mí padà kúrò lọ́wọ́ ìdààmú ọmọ. Tó bá pẹ́ ọ̀rọ̀ iṣẹ́ yín ni, ọ̀nà tí ó bá gbà tí ò bá fi yé yín, ẹ̀ wáṣẹ́, ẹniṣẹ́ tẹ́ ẹ fẹ́ràn, ẹniṣẹ́ tí ò dáa, ẹlẹ́nìkan tí ò jẹ́ kọ́ yín báyìí, ọ̀rọ̀ iṣẹ́ alápapọ̀, ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, ẹ rà mí padà kúrò lọ́wọ́ làálàá iṣẹ́. Ẹ fún mi ní iṣẹ́ tó máa fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ẹ fún mi ní iṣẹ́ tó máa jẹ́ kí n sìn ọ́. Tẹ́ bá ń ṣiṣẹ́ tí ò bá jẹ́ kẹ́ sìn Ọlọ́run, ẹ bẹ̀ Ọlọ́run kó fún yín ní iṣẹ́ tó máa jẹ́ kẹ́ sìn. Ẹ gbà mọ́ sọ fún yín. Ọ̀rẹ́ Sátánì máa claim yín. Tó bá pẹ́ ọ̀rọ̀ ayé yín ni, ẹ sọ fún Ọlọ́run kó rà yín padà. Oh Lord, send redemption to me today. Redeem me from. You have to mention what you want God to redeem you from. Is it debt? Is it trouble over your children? Is it your job? Is it your life? You don't understand where your life is headed. Àwọn nǹkan báwọn yẹn lè máa bẹ̀rẹ̀ sí dárúkọ fún Ọlọ́run. Bó bá ṣe kàn yín, ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ rà mí padà lónìí, ẹ rà mí padà kúrò lọ́wọ́ nǹkan báyìí. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa, ẹ rà mí padà, Olúwa, ẹ rà mí padà, ẹ rà ọmọ mi padà, ẹ rà aya mi padà, ẹ rà ọkọ mi padà. Tẹ́ ẹ bá mọ nǹkan tí ẹ bẹ̀bẹ̀ fún ìràpadà fún, ó yẹ bẹ̀ sí sọ fún Ọlọ́run. Ẹ rà mí padà kúrò lọ́wọ́ àìsàn, ẹ rà mí padà kúrò lọ́wọ́ gbèsè, ẹ rà mí padà kúrò lọ́wọ́ àìríṣe, ẹ rà mí padà kúrò lọ́wọ́ ìdólójú kan, ẹ rà mí padà kó lọ́wọ́ ìfàsẹ́yìn. Ẹ máa gbàdúrà. Ìǹtẹ̀ bá fẹ́ kọ́ Ọlọ́run kó rà yín padà fún, ẹ tẹra mọ́, ẹ máa gbàdúrà. Ọlọ́run tó ń dáhùn àdúrà, ó là ń gbàdúrà sí i o. Ọlọ́run tó ń dáhùn àdúrà, òun ló ti promise wa pé òun á ṣe o. Ọlọ́run tó ń dáhùn àdúrà, òun la mojú, ó la mọ̀ o. Òun náà là ń introduce yín sí i o. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀, ó yẹ sọ fún. Ẹ ti mọ̀, ẹ sọ fún. Ẹ kì í ṣe ọmọ àlè, ọmọ Ọlọ́run gangan ni yín. Ó yẹ ẹ máa gbàdúrà. Ǹtẹ́ bá fẹ́ kọ́ Ọlọ́run kó rà yín padà fún, tẹ́ bá fẹ́ kó rà àwọn ọmọ yín padà lé lórí, ẹ máa sọ fún Ọlọ́run ọ̀hún. Òun nìkan ló lè ṣe o. Ẹnikẹ́ni ò lè ṣe o. Ẹ gbà mú ìsọ fún yín. Wọ́n á kàn waste life yín, wọ́n á waste owó yín. Jésù tó lè ṣe ni òun ni mo fi lọ yín báyìí. Òun náà ní kẹ́ tẹra mọ́, kẹ́ máa sọ fún. Ẹ máa sọ fún. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ dákun, ẹ já wọnú àdúrà nù wa lọ. Ẹ já wọnú àdúrà nù wa lọ. Wọ́n ti yọjú bí ẹ̀ẹ̀mejì mẹ́ta.
nítorí wọ́n ti mọ̀ pé mo mọ nǹkan tí wọ́n ń yọjú fún mi dẹ̀ fẹ́ kọjá àkókò wọn. Gbọ́n kan tí Psalm 130 verse 7 sọ ni, Psalm 130 verse 7 ó ní Ísírẹ́lì ní ìrètí ní ti Olúwa, nítorí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà àti lọ́dọ̀ rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ìràpadà wà. Ṣé ẹ ti gbọ́? Ísírẹ́lì kì í ṣe Ísírẹ́lì nìkan, ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà, ọmọ Benin Republic, ọmọ Cameroon, ẹ̀yin ọmọ Amẹ́ríkà, ẹ̀yin ọmọ UK, ẹ̀yin ọmọ Canada tàjọ ń gbàdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ẹ̀yin ọmọ Europe tàjọ ń gbàdúrà ti dé China, ẹ̀yin ọmọ China, tó gbọ́ mọ̀ kó àwọn kan ti wà wọ́n ti naturalize ara wọn sí orílẹ̀-èdè tán wà ni mo ṣe ń pè mí bẹ́ẹ̀. Ẹ̀yin ni ọ̀rọ̀ yìí jáde sí. Ó ní ẹ ní ìrètí nínú Olúwa, ó ní torí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà, ọ̀dọ̀ ẹ̀ làánú wà. Gbogbo nǹkan táwọn arábí ń sọ yìí wọ́n kàn wá àwọn tán máa kó sínú èdè tiwọn náà tán nẹ̀ kéde lè wọnú èdè. Irọ́, ẹ̀yin ti dẹ́ni òmìnira lọ́dọ̀ Jésù nìkan. Òun ni àánú wà àti lọ́dọ̀ rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ìràpadà wà. Òun lè rà yín padà. Ó yẹ máa fi ọ̀rọ̀ yín lọ báyìí. Ẹ má dúró, ẹ máa fi ọ̀rọ̀ yín lọ, ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ dákun, ẹ má dúró. Ntẹ́ bá fẹ́ gan báyìí ya èmi ti pe àdúrà tí èmi Ọlọ́run fi sí mi lọ́kàn. Tó bá ní àwọn kankan tẹ́yìn tó fẹ́ béèrè náà tẹ́ fẹ́ fi ṣe èèní, ẹ fẹ́ jẹ́ kó jẹ́ bonus. Bóyá mo ti mẹ́nuba, bóyá mi ti mẹ́nuba, ó yẹ bẹ̀ sí gbàdúrà. Ẹ jọ̀ọ́ ẹ má dúró, ẹ má gbàdúrà. Ẹ dákun, ẹ má dúró, ẹ má gbàdúrà. Òní jẹ́ òní jẹ́ ọjọ́ tí Ọlọ́run ṣe tán àti rọ òjò ìdáhùn àdúrà. Ó dẹ̀ máa rọ̀ gan. Ẹ gbà mú sọ fún yín, ìdáhùn àdúrà máa lọ bí rẹ́rẹ́. Nínú àdúrà, ìdáhùn àdúrà máa lọ bí rẹ́rẹ́. Àwọn èèyàn yin Ọlọ́run ní ọ̀rọ̀ àtọ̀. Mo sọ fún yín pé bí Ọlọ́run ti bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè, Ọlọ́run yóò fi hàn ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn nípa ayé wọn. Àwọn gan ríbi tí ayé wọn dorí kọ, wọ́n bẹ̀rẹ̀ sí jó, wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀ láì tí bẹ̀rẹ̀ sí ní ìrírí ẹ̀. Ọlọ́run á fi ibi tó mú wọn lọ, á fi hàn wọ́n. Ẹ gbà mú sọ fún yín, ó wá kù sí yín lọ́wọ́ báyìí. The ball is now in your court láti gbàdúrà àgbàyọrí. Ẹ má dákẹ́, ẹ má gbàdúrà. Ẹ má dákẹ́, ẹ má gbàdúrà. Ọlọ́run fún ẹ̀yin òbí ní ìsinmi lórí ọmọ yín o. Ẹ lọ kọ sílẹ̀. Ẹ máa rí ìsinmi lórí ọmọ yín, ẹ̀rù àbáyìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí mo rí àwọn òbí kan tí wọ́n ti try tó wọ́n fi ọ̀rọ̀ mi ṣeré. Ó yá ẹ máa gbàdúrà. Ọlọ́run á fún yín ní ìfọ̀kànbalẹ̀ àti ìsinmi lórí ìdílé yín. Iṣẹ́ yín lórúkọ Jésù Kristi ó ti bẹ̀rẹ̀ sí pé yín báyìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣèpẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtaari lọ́dọ̀ yín. Ayìn yín torí pé ṣé torí pé àánú yín dúró láéláé. Bàbá Olúwa, ẹ gba ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín. Mo wí fún Ọlọ́run ọ̀run pé tabari dèkídè èyí tí a lè fi ṣẹ̀dá yín sí lórúkọ Jésù Kristi, olùràpadà dé, ó rà yín padà lórúkọ Jésù Kristi. Gbogbo tí ẹ ti wí nínú àdúrà yín, gbogbo tí ẹ ti béèrè fún, gbogbo tí ẹ ti bẹ̀bẹ̀ fún, Ọlọ́run yóò ṣe lọ́nà ìyanu lórúkọ Jésù Kristi. Ọ̀nà àwọn tọ́lọ́run ti yà sọ́tọ̀ láti dá lóhùn, láti ṣe lógo, láti fún kọjá ìbéèrè wọn lórúkọ Jésù. Ọlọ́run kà yín mọ́ wọn. Lọ́dọ̀ Ọlọ́run ni àánú wà o. Àánú Ọlọ́run lórúkọ Jésù Kristi yóò ṣiṣẹ́ fún yín o. Lọ́dọ̀ Ọlọ́run ni ìràpadà wà o. Ìràpadà Ọlọ́run lórúkọ Jésù Kristi mo ní yóò ṣiṣẹ́ fún yín. Ọlọ́run rà yín padà tilétilé, ó rà yín padà tẹbí tará lórúkọ Jésù, ó rà yín padà tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni ó ṣe lórúkọ Jésù Kristi. Mo wí fún Ọlọ́run ọ̀run wípé bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, oore ọ̀fẹ́ téèyàn ń jẹ lábẹ́ Jésù tí ayé ẹ̀ fi kún fún ìyìn tó ní ọpẹ́ òní tí kì í fi dákẹ́. Irú oore ọ̀fẹ́ tuntun bẹ́ẹ̀ Ọlọ́run yóò fi fún yín lórúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run yóò fara hàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí irúfẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún yín. Mo ní ẹ̀rí àánú Ọlọ́run gbà. Mo ní tilétilé tẹbí tará yín, ẹ̀rí àánú Ọlọ́run gbà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.